í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. Kì í ṣe gbogbo ọmọ tábí là máa jẹun. Ẹ bá mi kí Adeyemo, wọ́n kú ọ̀rọ̀ ọmọ. Fún mi àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú, tó máa kẹ́ mi, tó máa gẹ̀ mi, tí mi ò ní sunkún lálẹ́ o. Ọmọ aláàánú Ọlọ́run ni kó fún mi. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. Kì í ṣe gbogbo ọmọ tábí là máa jẹun. Ẹ bá mi kí Adeyemo, wọ́n kú ọ̀rọ̀ ọmọ. Ta ni Ọlọ́run ẹni lẹ́yìn Ọlọ́run? Lẹ́yìn Ọlọ́run ta tún lọ Ọlọ́run ẹni? Ìyá ẹni tó jíṣẹ́ jìyà nítorí ọmọ o. Lẹ́yìn Ọlọ́run òun lọ́lọ́run ẹni. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. Kì í ṣe gbogbo ọmọ tábí là máa jẹun. Ẹ bá mi kí Adeyemo, wọ́n kú ọ̀rọ̀ ọmọ. Ọmọ tó mọ ìyá rẹ̀ lójú o, òṣì ni ó tọ́ ọmọ náà pa, òṣì là ní jàre. Ọmọ tó mọ ìyá rẹ̀. Mr. Funto Adeyanju. Sir. How did you hear about this company? Through an advisor. Mo kò máa ń lápèjúwe. Kí nìdí tó ṣe fẹ́ ṣiṣẹ́ nílé iṣẹ́ wa? Ní àkọ́kọ́, mo nífẹ̀ẹ́ sí àwọn product produce ní company. Ní ẹ̀kejì, ilé iṣẹ́ ìdáyàtọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́. Inú mi á dẹ̀dùn tí mi náà bá lè darapọ̀ mọ́ ìdàgbàsókè ilé iṣẹ́ ìsà. Níbi tí a ti bá ilé iṣẹ́ wa dé, ibẹ̀ la wà báyìí. Kí ni nǹkan tí wọ́n mú bọ̀ gẹ́gẹ́ bí àrà ọ̀tọ̀ tí ó jẹ́ pé tá a bá gbà ẹ́ sínú ilé iṣẹ́ yìí, ó yóò ṣe gudugudu méjì àti àyà mẹ́fà fún wa? Ẹ ṣé sà. Gẹ́gẹ́ bí production manager, màá kọ́kọ́ mójútó daily production ilé iṣẹ́ yìí. Màá jẹ́ kí daily production ilé iṣẹ́ yìí kó increase. Tó bá jẹ́ pé 100 ni à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, màá make sure pé èmi sọ di 150. Mi ò wá ní dádúró níbẹ̀ nìkan. Màá tún wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn marketers láti make sure wípé àwọn nǹkan tí the daily production tí a ti increase ó ní ibi tó ń lọ. Okay, you increase daily production. Exactly, sir. And get ready made market. Bẹ́ẹ̀ni, sir. Ǹjẹ́ ẹnikẹ́ni ní ìbéèrè kankan tó fẹ́ béèrè lọ́wọ́ Mr. Funto Adeyanju? Rárá, sir. Tó bá rí bẹ́ẹ̀, ẹ máa gbọ́ láti ọ̀dọ̀ tiwa. A kàn sí bí a bá ṣe rò sí. Ṣùgbọ́n tẹ́ bá ń lọ, ẹ ṣàǹfààní kan fún wa. Ẹni tó bá kàn lẹ́nu ẹ̀nà, ẹni kó wọlé. All right, sir. I will do just that, sir. Sir, ẹ má bínú. Ẹ jọ̀ọ́ sir, mo fẹ́ kẹ́ ẹ lo agbára yín láti make sure wípé ẹ gbà mí sí iléeṣẹ́ ìsà nítorí mo ní ìdíṣẹ́ ìpàdé sir.
bó bá ṣe jẹ́ a máa kàn sí. All right, sir. Thank you, sir. He sounds very brilliant to me. Yes, I agree with you. Okay. The next person is tọ́jú ìyá rẹ̀. Ìyá tó jìyà pọ̀ lórí rẹ̀. Màmá tó jìyà púpọ̀ nítorí rẹ̀. Lọ́jọ́ máa sùn máa wò. Ọmọ tó mọ ìyá rẹ̀ lójú. Ó ṣìnà tán mọ̀nà pa. Tọ́jú ìyá rẹ̀. Ó ṣìnà tán mọ̀nà pa. Tó má bá ṣe sọ́lọ́run. Ó ṣìnà tán mọ̀nà pa. Ọlọ́run ẹni ìyá ẹni. Ó ṣìnà tán mọ̀nà pa. Lẹ́yìn Ọlọ́run àwọn ni. Ó ṣìnà tán mọ̀nà pa. Ó ṣìnà tán mọ̀nà pa. Tọ́jú ìyá rẹ̀. Ọmọ aláàánú ní kí Ọlọ́run fún mi. Àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú, tó máa kẹ́mi, tó máa gẹ̀mí, tí mi ò ní sunkún lálẹ́ o. Ọmọ aláàánú Ọlọ́run ní kó fún mi. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa Fúntọ́, Olúwa Fúntọ́. Kì í ṣe ṣe. Ìwé ìwé lélẹ́yìí. Kí ló lè tó yìí? Ìgbà tó fẹ́ sùn, ó sì wọlé lọ sùn. Ta ni Ọlọ́run ẹ? Ìyá Fúntọ́, gba ọlẹ wọlé. Mo ti wọlé ṣe díẹ̀, mo ṣe wọlé náà mo ti ń jí ẹ. Mi ò gbà tí mo gbàgbé sùn lọ síbi, ó ti rẹ̀ mí. Pẹ̀lú ọkọ mi. Báwo wá ni? Bábí, mi lè sọ pé òun dá, mi lè sọ pé òun ò dá o. Àfi bí ìgbà tá a bá níyàn lọ sójú ogun. Mo ti ń ṣe interview ní live mi ò ṣeré ilé ìlú màmí. Lórí pa àwọn aṣẹ iná. Bọ́rọ̀ ṣe gbà lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn. Ẹni tí yóò gbé oyin abẹ́ àpáta kò ní wẹnu àké. Ṣó ti yé? Ṣùgbọ́n mi mọ̀ wípé Olúwa Fúntọ́ tèmi, ọmọ tèmi, ó máa wà lára àwọn tó máa ṣe oríire láyé. Ó kúkú ń rí bẹ́ẹ̀ ni wàá rí ṣe. Iṣẹ́ tí ẹ lọ tó ń sọ yìí, èmi mọ̀ pé ó máa pẹ̀ láwọn tó máa pè lórí àpò máa wọ̀. Àmì náà ni màá ṣe, but màmí mo dá òtí ẹ. Báwo ni owó tí Sunday ní ká arrange tó fẹ́ kó fún àwọn tí mo lọ ṣe interview lọ́dọ̀ wọn the last time? Mi fẹ́ gbọ́ mo dá òtẹ́, má máa sọ bẹ́ẹ̀ mọ́. Má dọ̀lọ́run lẹ́bi, ìwọ mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣàbò mọ́ ni. Mi fi kọ́ ẹ láti ilẹ̀ ni. Sórí tó owó yẹn ó yẹ kó jẹ́rìí ni. Ó yẹ kó jẹ́rìí ìyà tó ní. Torí ọmọ ni mo ṣe ń ṣiṣẹ́. Mi ò dúró. Mi ò sùn bí ààrẹ ó kọ ọmọ kan. Ó lóhun òlòlò má sùn. Owó rẹ̀. Sórí pé mo ti kówó dé. Owó rẹ̀. Mo ti pa owó dé. Fọkàn balẹ̀. Ìwọ ni tó ń mí kanlẹ̀ èmi ò fẹ́ o. Dáadáa ni ọsàn ń so. Mo ti ẹ̀ jára mọ́ṣẹ́ lónìí. Mo ti mọ̀ pé Olúwa Fúntọ́ mi ní lówó. Ó yẹ kó pé
mo tiẹ̀ mọ̀ ó máa pé á pé ó yá kà. tọ́kì lóde òǹkè ni. Mom, it try to. At this stage of my life, ó yẹ kí n ti máa fún yín, kò yẹ kí n tún ṣe continue láti máa gbà lọ́wọ́ yín máa gbé. Owó tí ẹ kẹ́ kó sọ ẹ tún fẹ́ kó fún mi. Olúwa fún ìtọ́. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Báwo ló ṣe ń ṣe báyìí? Ọmọ ò kì í dàgbà lọ́wọ́ yẹ ẹni. Ẹlẹ́ẹ̀kejì mú mọ pásíkò ń bọ̀. Ṣé òrora ẹ̀pin ni èmi òrora mi pé mi òrò ẹ̀pin ó sì máa rí ṣe tó máa tọ́jú mi ẹkún tó ń sun yìí ò ń ṣàrẹ̀ báwo ló ṣe wá ké kí ló wá fẹ́ ké mi ṣe fún tọ́ nujú ẹnu má sunkún àní rọrùn ẹkún torí Ọlọ́run ọkọ mi jọ olórí mi gbà ó yá ká. kó máa jọ kó tètè dànù náà kó máa kó pẹ́ ó ti pẹ́ jù. má dọ́lọ́run lẹ́bi kò pẹ́ kò sígbà tá a dáṣọ táàrí ilẹ̀ fi wọ́ àdúrà tí mò ń gbà ní pé kọ́lọ́run lọ́ra ẹ̀mí mi kí n má sì fojú sunkún ẹ̀ kí n má gbin ẹ̀gbìn ò ní kú mọ́ mi lójú wàá ṣiṣẹ́ fún mi tí màá jẹ. ẹ wo sí ara nǹkan tá à ń sọ ni ó tún kú 200 kó tún pé ṣé màá tún expect kẹtù fún mi 200 kó fi pé 5,000. ó ti tó èrò làjàrò máa sọ. òṣùpá tí èèyàn ní oró máa ń mi jọrí. ẹ bó èèyàn gbọ́dọ̀ jí ó pọ̀ o gbọ́ o gbọ́dọ̀ jí ó pọ̀ o mọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n wá lọ dáná ká kí n ro àmàlà. 5,000 gangan ló tẹ̀ lọ pé ká òun ló tún kú 200 tí màá fi ní ká tún ní 200 wá níbẹ̀. mo dání ẹ lọ ro àmàlà ká jẹun mo dání lé ọkọ mi. ẹ ṣí màá ẹ ṣí màá. jàre. ọmọ aláàánú ní kí Ọlọ́run fún mi àwọn ọmọ aláàánú tó máa láàánú. mo ṣe ga yìí náà látàárọ̀ lè bá sínú ilé. àlàyé kí ló ń ṣẹlẹ̀ àwọn kẹ́sì ti ṣe fàájì táwọn béèrè náà. béèrè mi jọ torí Ọlọ́run má kà náà mi ó ti ọmọ ẹ̀ mo ti ń wá àti pẹ́ dé sáré tù sí ó ti ń pẹ́ jù. máa jọ ẹni má ṣe. ẹ bá mi kí Abiyamọ. Guys, I dey surprised but dem talk say the man dey stubborn how come he come succumb easily like that. no go sọkọ kẹ bá tí ò ń ṣe mọ́lá olómi ẹni ẹlẹ́ni tó ń wọdún lọ́kàn ó máa sọkọ lẹ́mìí ara ẹ lónà. where balls dey make we share this thing we need to plan another operation o as I dey like this my body dey hot. why you too much you see her. Calm down now. You don't talk your unfair men talk now. I dey hear you. One house, Alaye ló ń pè ní. Hello boss. Yes boss. Ọlọ́run bó ṣe máa jẹ́ náà nìyẹn Ọlọ́run. Kò sí wàhálà. Ọlọ́run ẹ má fọ̀ kò sí wàhálà. ẹ̀yin bọ́ ìsákóríire o irú ilé làwọn máa rí ọdún nílé wa ní gbogbo ìgbà kò yé yìí. ẹ̀rọ ọmọ ìyá mi tó wà nínú yẹn mo ṣáà tí ń ga sáàgẹ́ yẹn ni mo ṣáà ń gboríṣiríṣi ohun mo ní mo ló ti fẹ́ pa mí o operation tó tá a lọ yìí irú ẹ̀ làwọn máa rí o ọmọ ìyá mi gbà síbẹ̀ gbà síbẹ̀ ọmọ ayé. èyí wà lẹ́bí ò sí nǹkan ó jẹ́ àwọn tèmi lọ ṣe ń fresh ẹ̀jẹ̀ máa kà náà mi. ẹ wálẹ̀ Ọlọ́run lókè lọ́la kún fàyà pẹ́ má má bínú sí i ṣé kò yé yín ni ọmọ yẹn tó ṣe ń pariwo I'm coming èmi náà ní I'm coming ó ní I'm coming mo tún sí púpúpúpú ajé olóṣòro dè du promo yìí sí Ọlọ́run connect ajé. ẹ wá kí ló ń ṣẹlẹ̀. ẹ wá ní tá à ń sọ dùn o pẹ̀lú kọ́ọ̀ tí mo rí tí àlàyé tó receive respond balls kò wá okay because pẹ̀lú bóyíbọ̀ yìí ó ṣe ó jẹ́ kó yé mi pé owó tó wà nílẹ̀ yìí àlè fọwọ́ kan o
tẹ́rí bá dán Ọlọ́run ìwé máa lọ ni. bó ṣe jẹ́ nìyẹn. mo gbé fún kíkíbi tó wá wà 100 oṣù ọ̀rọ̀. so bó dẹ̀ ṣe rí báyìí ká lè máa ṣe fàájì wa lọ nìyẹn kò jù báyẹn lọ. ọmọ jẹ́ kọ́kọ́ di eléyìí. eléyìí àgbẹ̀. ọmọ. ìyá abẹ ẹ̀mí ló mọ̀ pé yín. ẹ pè mí mo sì dáhùn. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pè yín. ẹ̀ ń sẹ̀ mí o. kí ni mo ṣe. èmi èsì tètè bínú bọ́lá ṣe dá mi ní ẹ̀dá tó ní sùúrù dáadáa tí ń bẹ bínú tán tí bàbá mi bá tòde ọ̀run wáyé yìí ní gbọ́ o. ẹ jẹ́ mi lówó dìlífà 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ̀ san. kì í ṣe 8 mo mọ̀ pé mo jẹ yín lówó ṣùgbọ́n 6 àbí 7 péré ni. 7 lẹ́jẹ̀ mi ọ̀dà ẹni tí ó bá parọ́ ni ó sọ pé ẹlẹ́rìí òun bẹ lọ́rùn ó ní o ìkànnì o ẹ̀yin náà wò ìkànnì o ó di 2 o. mo jẹ̀yìn àní ẹ máa gbọ́ ṣé mo rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi náà yìí ṣe báyìí ẹnu ìgbà tó bẹ̀rẹ̀ sí yarí mọ́ mi lọ́wọ́ yìí náà ni ó fi dìpówó dìlífà ń ṣe ségesège n ó san fún yín. torí pé ìṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun náà ló jẹ́ kí n ránṣẹ́ sí yín láti lọ sọ èyàn ìjẹ́ mi lówó o tí n bá ṣe tó tí n bá gbowó mi wọ́n mọ̀nà tí ń gbàgbà o bẹ́ẹ̀ ni wọ́n mọ̀nà tí ń gbàgbà èyàn ò lè jẹ́ ìmí lówó o. n ó san fún yín ṣẹ́rí tí wọ́n ti mú àwọn owó dìlífà wá èyí tí mo jẹ sílẹ̀ ní màá mú díẹ̀díẹ̀ náà wà tí ń fi san tán. ọ̀dà owó dìlífà náà nǹkan. àwọn òṣìṣẹ́ àtijẹ́ta ló tún ti wọ̀ ọmọ mi lọ́wọ́ ó wà lé mẹkáníìkì mi ò ṣiṣẹ́. ẹ tó ṣiṣẹ́. ṣiṣẹ́. ẹ tó sí tànà ẹ tó fi mọ́ ó di 9. 9 kọ́ ni ó jẹ́ pẹ̀lú tànà. 9 ni. ó dà wọn kó wá. ọ̀dà mọ ọmọ tí ń gbàgbọ́ owó mi. Ọlọ́run ó bá mi san ń san ṣe ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ń san ẹ má bínú mo bẹ̀ yín ni. mo bínú kí má bàa bínú náà ni mo fi sọ èmi ò gbowó tèmi o tásìkò bá tó tí ìgbà gbowó mi ọmọ bí n ó ṣe gbowó mi. ń san fún yín ṣe ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ebi ò ní pẹ̀yìn náà ẹ ní dààmú ẹ ṣeun mi o. o dìlífà àtàná wọn tó fi kún ọjà 9 kò burú mo mọ tí n ó ṣe àbí ìwọ kọ́ mo mọ̀nà tí ń gbà gbowó mi ojú ẹ ó bò. kì í ṣe gbogbo ẹni ọmọ sí lóbi. àríbí àrọ́là àríbí àrọ́là too much chance àríbí àrọ́là kì í ṣèṣe. àríbí àrọ́là ó jàre ẹ wọlé 1000 ẹ tún bẹ̀rẹ̀ wàhálà yín mo ṣe èdè mo ṣe ń lòdù ni ó ní mo fẹ́ rí 1000 ẹ máa ṣáà gbowó jíjẹ wá all the time ni wàhálà yín pọ̀ ẹ dé nìyẹn ẹ wo má lọ wọlé á wà bá ṣe máa ṣe ṣàwọlé àríbí àrọ́là àríbí àrọ́là. ìyá bẹ̀ ẹ kú iṣẹ́ sàkà ẹ kú iṣẹ́ sàkà ẹ kú ọrọ̀ ajé ni. ẹ̀yin àti gbogbo sísà yìí náà ni mo dàgbà mi ò sọ́gbẹ́ mọ́ owó ní ìsìláwó onítàwọn kò ní bẹ́ńsẹ́ fẹ́ tí ò ní bẹ́ńsẹ́ fún àbí o èmi ní ìwà ọ̀rọ̀ yín bẹ́ńsẹ́ fà wá. ó di dandan ó gbọ́dọ̀ bẹ́ńsẹ́ fà wá ọ̀tàn tó náà jíjẹ́. bẹ́ẹ̀ ni àsọlẹ̀ èmi ní ìwà ọ̀rọ̀ yín létí ní sẹ́wọ̀n fẹ́ẹ̀ tí ìsanwó tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí. sàkà. ẹlẹ́rìn sí mi ẹ ti bojú jẹ́. mi ṣe ni bojú jẹ́ ó kún ọmọ ẹ mo ṣe èdè mò ń pèrò mi ò tí ì lóòdù débi pé màá ní mo lọ mo dé kó béèrè owó mi ò tí ì kú òmí rárá bó ni kí n ti lówó àmọ́ ṣáà lọ máa dé kí tó fún ẹ lówó náà. ọlọ́mọdé arárógun àsáré pé sẹ́yìn ò mọ̀ pé ọmọ búrẹ́dì tó gèètì ò gbọ́dọ̀ sàmì tí ò bá sáré kí ló fẹ́ jẹ láyé ẹ̀ tẹ́mi ò bá ṣiṣẹ́ kí làwọn fẹ́ jẹ kí ni àwọn ọmọ fẹ́ jẹ nù ilé àwọn èrò ló ti wà nù márùwá yìí ẹ gbowó lọ́wọ́ wọn kẹ́ ẹ sanwó kẹ́ ẹ sì mọ́ bá ti yín lọ. Sàkà sọ̀wọ́ òkè sọ̀wọ́ òkè mi ò tí ì mú fùkúrò mi ṣé orí ibi tán máa ti wọ mọ́tò tí mọ́tò ò tí ì mú fún rárá tán máa ní kérò mọ́tò sanwó jẹ́ kí n lọ kí n dé tí bá dé màá fún ẹ lówó ẹ ṣé màmá bèrè owó lọ́wọ́ wọn bí ni. bí èmi ṣe ń yín sípò olólè yín yí mi sí pààlà ọgbọ́n àgbà ni kò sí wàhálà ẹ sáà lọ kẹ́ ẹ dé tẹ́ bá ti dé kẹ́ ẹ bá mú ni o. wàhálà ẹ̀ pọ̀ máa fún ẹ. kò sí wàhálà tí ì bá ṣe wàhálà kí làwa fẹ́ jẹ láyé tí a. àríbí àrọ́là ọmọ dáadáa wọlé ó ti àwọ̀ náà ni mo ń dúró dé ó yá wọlé.
Àǹtí mi. Báwo ni? Ojú yín lélẹ̀. Tí mi ò bá change àfi kí n lọ fún Thanksgiving. Àìtètè mólé ò lè yín mólóko. Ẹ̀yin tẹ́ ti gbàgbé pé lábúrò kan síbì kan. Èmi mo gbàgbé àbí wọ́n ló gbàgbé mi. Ṣé o béèrè mi? Ṣẹ́yìn wà nílé ni. Òótọ́ ni mi ò sí ilé. Nítorí ẹ̀ nígbà tí mo dé mo yà ní kán bá mi pè é kó tó di pé wọ́n ti dé wọ́n pé òun ò kíní kan mo ṣe ní kán bá mi pè é wá. Wọ́n àǹtí mi ká máa pààrọ̀ ká yọ tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn sí ẹ̀dá tán. Ẹ wò yín náà kò yẹ kẹ́ padà wá sí kọ́ńtírì yìí mọ́ òkúté. Ìlú bàbá mi rèé tí n bá ṣe fàájì lọ tí mo jagun lọ tí mo ṣiṣẹ́ lọ máa padà sílẹ̀ bàbá mi ní àìrọ̀ o. Lẹ́yìn tẹ́ ẹ jọ ẹ máa màálí nìtàn tẹ́ ẹ jọ tán pátápátá báyìí. Ọlọ́wọ́ ẹ̀ kò tọ̀ mí pa. Ní ìtàn yín nǹkan tẹ́ mọ̀ ní pé ẹ dà. Lóòótọ́. Ọ̀dà ó ṣe ṣe ilé ìjọba kí mi sìn kó fara balẹ̀ kó relax torí a máa jẹ a máa mu mo dẹ̀ ṣọ́ọ̀pù gist máa pọ̀ rẹpẹtẹ. Ó pọ̀ mo dẹ̀ ń gbọ́ iná ní gist fún mi. Ó pọ̀ kí n má pè. Mi lè wait. Ok mọ. Ọmọ aláàánú ni kí Ọlọ́run fún mi. Àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú. Tó máa kẹ́ mi, tó máa gẹ̀ mi, tí mi ò ní sunkún lálẹ́ o. Ọmọ aláàánú Ọlọ́run ni kó fún mi. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. Kì í ṣe pé kì í ṣe gbogbo ọmọ tàbí là máa jẹun wọn. Ẹ bá mi kíyà abiyamọ wọ́n kú ọ̀rọ̀ ọmọ. Ta ni Ọlọ́run ẹni lẹ́yìn Ọlọ́run? Lẹ́yìn Ọlọ́run ta tún lọ Ọlọ́run ẹni? Ìyá ẹni tó jíṣẹ́ jìyà nítorí ọmọ o. Lẹ́yìn Ọlọ́run òun lọ́lọ́run ẹni. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. Madam, you forgot this. Wow, thank you so much. You're welcome. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé pé lóòótọ́ yẹn ṣì wà nílùú yìí. Ẹ ṣé mo dúpẹ́, mo really appreciate. Ẹ ṣé gan ni. My name is Semilade. Oluwafolonshomi. My sister Ololade. Oh, she looks beautiful. Thank you, sir. How are you? Ẹ ṣé gan. All right, ma. Yeah. Bye. Come. Please, can I have your contact? All right. What's your number? 00 37 670 521. Thank you. I'll call You're you. welcome. You're welcome. So, àwọn èèyàn tó bọ̀ ṣe ṣe English. Èmi gan mọ̀. Ẹ̀gbọ́n yẹn surprise mi ṣá. Mo dẹ̀ ṣọ́ọ̀pù owó tó pọ̀ ló máa wà ní pọ́ọ̀sì. Owó tó pọ̀ kẹ̀. Dollars wà nù ẹ̀. Mo ṣì ní kí n farabalẹ̀ kí n tó lọ ṣẹ ni. Mi ò sì zip ṣá. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ. Fúntọ́, ẹ̀rín ẹ̀ pa mi, ṣo fẹ́ gbọ́ tọ̀rọ̀. Yorùbá náà sọ pé ẹni tí ò bá mu tẹ́gbẹ̀ẹ́ ti ń là onítọ̀ máa sáré kú ni. Ṣó dẹ̀rọ Ọlọ́run tó wọ̀n ẹ̀ kò ní sọ̀kalẹ̀ látòkè kó wá rìn lọ́wọ́ èèyàn náà ló máa rán. Ìwọ ìkan náà òwò ló lọ sọ́yọ̀ ló tọ̀yọ̀ bọ̀. Ṣó mọ̀ nǹkan tó mì nǹkan ọmọbìnrin yìí tó lè sọ pé ò nífẹ̀ẹ́? Kóbìnrin sọ fún ẹ pé ò nífẹ̀ẹ́. Dúró, kí ni nǹkan tó stop ẹ from loving the girl? Ṣé kí n wá ṣerú obìnrin ni? Àbí tó bá ti ń di pé obìnrin ló ń bọ́yàn, obìnrin ló ń raṣọ fún yàn, èèyàn ti ń ṣerú obìnrin nìyẹn. Ọba ni mí, èmi ló yẹ kí n máa fún nǹkan ṣe pé bí a kì í máa gbà lọ́wọ́ òun because ibi tí gbogbo ẹ máa padà end sí nìyẹn. Ok, ọ̀rẹ́ ti yé mi. Torí ìyá tó bí ẹ lọ́mọ ọkùnrin ni wọ́n? Àbí wọ́n ló ń bọ́ wọn? She's my mom. Kí ni nǹkan tó ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀? Kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀? Ṣé inú ẹ dùn sí bí ìyá oníyàá ṣe ń wa márúwá káàkiri ni? Ojúṣe tí wọ́n lọ ń ṣe. Àdúrà tí mi náà máa gbà ní pé k'Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti lè tọ́jú wọn, that's all. Ok, orí ọ̀fẹ́ ẹ ló ti wá délé báyìí tó sọ pé ó ṣe. Orí ọ̀fẹ́ ní kí lọ ṣerú obìnrin. Ó ṣẹ́rú. Ọ̀rẹ́ òye ni òfin tọ́. Wọ́n ní kó wá jẹ sàárà olọ́jọ́ wọnú. Ṣé epo náà ní kó mú wá ní àbáta? Ọ̀rọ̀ ẹ̀ ò fẹ́ yé mi o. Ṣé gbogbo bó ṣe ń live yìí ṣó láìkẹ̀ bẹ́ẹ̀ ni? Mo láìkẹ́, mo mọ̀ pé bó pẹ́ bóyá orí adìrẹ. I'm just afraid torí àwọn obìnrin
tó bá ti di pé bóyá àwọn ló ń bọ́yàn àwọn ló ń fowó sílẹ̀ tí èèyàn fi ń live wọ́n máa ń padà di ọkọ mọ́yàn lọ́wọ́ ni á wá sóyàn dìyàwó. ọ̀rọ̀ yé mi ṣòro ọmọ ilé tá à ń sọ̀rọ̀ kò lè ṣe bẹ́ẹ̀. báwo ni wọ́n ṣe mọ̀. ok ó ti sọ fún ẹ. já ṣe báyìí jẹ́ ká ṣe báyìí fèmí nọ́mbà ọmọ yẹn. kí ló fi ṣe. àbọ̀ má wọ̀rí ṣáà fún mi nọ́mbà ẹ̀. fún mi. àkínú fẹ́ fi nọ́mbà ẹ̀ ṣe tí mo bá fún ẹ. ìwọ má wọ̀rí ṣáà fún mi fẹ́ máa kí láàárọ̀ ni. ó fẹ́ máa kí láàárọ̀ tó bá ti wá kí láàárọ̀ kí ló máa sọ fún. ìwọ ṣáà máa èmi gọ́ àbí. ó mọ bẹ́ẹ̀. ojú máa fún ẹ ní nọ́mbà ó fọ́ nìṣá. ó mọ bẹ́ẹ̀ àánú ẹ ṣe mí má tún un rò. ta ni ọlọ́run ẹni lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run ta tún lọ ọlọ́run ẹni. bọ́lẹ̀ wọ́n ṣàròyìn tó kù. What is that supposed to mean? mo níbi tí máa gbé ẹ délé lé. But babe, why tó jẹ́ pé ibẹ̀ ló máa já mi sí all the time? Ìgbà mélòó la fi máa délé? Ṣebí wàá dé fi yẹn mọ́ mọ́ sí? Mo ní láti mọ̀ wọ́n sí. Tí má dẹ̀ máa mọ̀ wọ́n kò ń ṣe léèní mi ò sí ní good mood rárá. Babe, why now? Bye bye. Tèmi kọ́ nìyẹn. Really? Yeah. Ó ti sọ pé ò sí ní good mood. Mo ti padà understand. lẹ́yìn ọlọ́run ẹni lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run ta tún lọ ọlọ́run ẹni. ìyá ẹni tó jíṣẹ́ jìyà nítorí ọmọ o lẹ́yìn ọlọ́run òun lọ́lọ́run ẹni. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. olúwa fún tọ́. Màmá ẹ̀. olúwa fún tọ́ ìrìn lóru tó rìn yóò tẹ́ mi lọ́rùn. ìjàkùmọ̀ ìrìndí ọ̀sán ẹni tá a bí ire ìrìn ìrù ò kì í rìn báyìí tẹ́lẹ̀ iṣẹ́ ìgbà tó ti pàdé Tèmiládé tẹ́ ti jọ rìn nìrìn ẹ̀ di tòrutòru èmi ò fẹ́ o. àgbẹ̀ tó bá ń fòru rìn lóko bóyá ó fẹ́ jíṣu ẹgbẹ́ ẹ̀wà torí kò sí ní ta fẹ́ fàárọ̀ ṣe tá a lè fi ṣe títí dọwọ́ ọ̀rọ̀ lẹ́ má lẹ́ yàtọ̀ sí eléyìí wà yìí o iṣẹ́ kí ni Tèmiládé yẹn ń ṣe gan. Mami ọmọ tó bó ń lé ní Tèmiládé o àwọn parents ẹ lówó gan-an but wọ́n ti kú ó wá jẹ́ akíkanjú ọmọ kò torí pé bóyá òun jogún properties tó pọ̀ kó má wà ní business tara tiẹ̀ ó ní very big salon. ó dà ìwọ ò ṣe sọ fún kó bá ẹ wáṣẹ́ òótọ́ ni torí kò dáa kó jẹ́ pé èèyàn máa fúnyàn lẹ́jà jẹ nìkan ni ká mú yàn mọ bí ó ṣe máa pẹja tóun náà ò máa rẹ́jà jẹ ìyẹn ló dáa. Mami ọmọ yín tẹ ẹ máa di CEO company kan very soon because àmì o àti plan bí o ṣe fẹ́ fún mi lówó tí máa fi dá company tèmi wọ́gbọ́n sílẹ̀ mi wàá fẹ́ kú gìrì múlẹ̀ kan náà mo fẹ́ kára máa tó díẹ̀díẹ̀ bá ṣe ń tó ẹ̀yin náà wo life ọmọ yín ẹ rí pé life mi ti ń change díẹ̀díẹ̀ èmi náà ti ń dẹni tó lè tiẹ̀ wọ nǹkan tó jọjú díẹ̀. kó fún ẹ lówó ìwọ náà wo gbólóhùn ọ̀rọ̀ tó sọ kó fún ẹ lówó ó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ Yorùbá ní òkè lọ́wọ́ afúnni gbé ẹnìkankan ò ní gbà sí kí ẹ lójú ẹ̀mí mi àti lẹ́yìn mi níṣẹ́ ló jẹ́ pé bàbá ẹ̀ dá mi lókòwò èmi kọ́ ló dá lókòwò ńgbà tó wà láyé ọkọ mi. gbogbo nǹkan ti change. nǹkan change lóòótọ́ ṣùgbọ́n èmi mọ̀ pé lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run ìwọ ló máa ṣọkọ lórí ìyàwó ẹ̀. àmín àmín. ìwọ náà máa rí ṣe ó máa dé èèyàn àpọ́nlé ò sí fọ́ba tí ó lò lórí ọkùnrin tó bá sọ pé ìyàwó mi dá mi lókòwò ó ń ṣiṣẹ́ kó lójú tì ní á jẹ́ nìyẹn ò sí ń lé ń jọ́tọ́ lọ́hùn pín ti jù ìṣẹ̀dá mi ò ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìwọ máa ṣe fún ìyàwó ẹ̀ ó máa fún ìyàwó ẹ̀ ni ò ní
tí nílé baba nílé ìyá ọwọ́ ẹ̀ ò ní kúrú nílé àná láàrin ọ̀rẹ́ láàrin ọgbà ó máa jéèyàn ni ó máa lọ sókè ó máa ga ni lójú ẹ̀mí mi wàá jéèyàn ṣá ni lẹ́yìn mi wàá jéèyàn ṣá ni. ó ti tó bá mi. torí bó ṣe sọ yìí ó mì mí lọ́kàn bàkan. ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀. àmín o kí ìyanu ṣẹlẹ̀ o. àmín àmín. sọ̀rọ̀ mi yé ẹ mo tiẹ̀ ń padà bọ̀ wá bẹ́yẹn ṣé o ti mọ àwọn ẹbí ẹ̀. ṣáwọn ẹbí ẹ̀ gangan. Mom, àwọn parents ẹ ti kú mo sọ nínú ọ̀rọ̀ mi but àwọn ẹbí ẹ̀ tó kù mo ti mọ àwọn díẹ̀ nínú wọn. ǹjẹ́ òun lòun ó wà wá tí yóò wà mọ èmi torí bó ti wù ká kéré tó àwa òpọ̀ tó ti wọn èèyàn làwa náà lẹ́jẹ̀ lọ́rùn bá lówó àìlọ́ra ògòǹgò àní fi wé adigbọ́n náà ń kú. Mami ká má gbẹ̀ṣẹ̀ ọmọ yẹn ti fẹ́ mọ̀ yín o èmi ni mò ń take time mi so ẹ má wọrí kò ní pẹ́. kó má pẹ́ kí n rí i kí àwọn tó tún jẹ́ kéékèèké bíi ti àtàlówó bíi tí wọ́n bá. ìyá fún tọ́ kí lẹ tún fẹ́ béèrè ṣé o ti tán. kò sí ìgbà tó àwọn ẹtún sì ní kọ́mpútà fẹ́ béèrè. kò sí ìgbà tó wọ́n fẹ́ béèrè wọ́n kó sáwà ó tọ́ ni ó wá kí n mọ̀ ọ́ ó ti dà kò sí wàhálà. ọmọ yín ò ní iṣẹ́ ru obìnrin. lágbára orí mi ó ní iṣẹ́ lọ́wọ́ ó ṣe gẹ́gẹ́ bí ọkùnrin tí í ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ̀wọ̀ ẹlẹ́dàá. olúwa fún un tó gbọ́dọ̀ ṣẹrú ọ̀rẹ́ kò gbọ́dọ̀ ṣẹrú ọ̀tá kò gbọ́dọ̀ ṣẹrú ńlé àná kò gbọ́dọ̀ ṣẹrú ńlé bàbá kò gbọ́dọ̀ ṣẹrú ńlé ìyá ní tí mo fẹ́ ni mò ń tọrọ ní tí mo fẹ́ ni mò ń tọrọ. ó ti yé mi mọ́. má pè mí ní màámi mọ́ I'm not your mom stop it. Tèmiládé ìka tó bá ń tọ́jú ẹni téèyàn bá wọ hand gloves kò bad. Look, láti ọjọ́ tí mo ti pàdé ẹ ní life mi ti change. Lẹ́yìn ìyá tó bí mi lọ́mọ ìwọ ló tó kàn reason nìyẹn tí mo fi ń pè é ní màámi. Ọláfúntọ́ ibi tí mò ń lọ gangan nìyẹn sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ò léèyàn kan àfi ara mi nìkan ni mo ní mo ò mọ ẹbí mi ò mọ ara kò yẹ mo fẹ́ kó mú mi gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá ẹbí kí n máa ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe kí n máa ṣe nígbésí ayé ẹ̀. How is that possible kó máa ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe á ti pọ̀jù fún wọn nìkan reason yẹn tó fi nídìí màmí lẹ́gbẹ̀ẹ́. mo ò nídìí ẹni kankan ìwọ nìkan ni mo need àti èmi ó bá tán. Even my mom? Yes, even your mom. Ìwọ nìkan ni mo fẹ́. Tèmiládé, tí mo bá get it right, irú kind of life tó ti live bọ̀ títí the age today òun nìyẹn. But nǹkan máa change. Mo get nǹkan tó ń try láti sọ because mo jọ bíyàn níbi kan náà sọ ìwálé yàtọ̀. Now that I've come to your life, I can change it. Bó ṣe fẹ́ náà ló ṣe máa rí. Nǹkan kan tí mo kàn fẹ́ tọrọ lọ́wọ́ ẹ ni pé jẹ́ kí mọ́mì mi, my mom, ìyá Fúntọ́, jẹ́ kí wọ́n wà added. Àwa jẹ́ iṣẹ́ ẹ̀yin méjèèjì nìkan. Rárá, èmi àti ìwọ nìkan ni mo fẹ́ ká wà. Mo fẹ́ lómi, just you. I love my mom so much. Dákun Àjọkẹ́, ń bọ̀, mo fẹ́ fi nǹkan ṣe rí ọ̀rọ̀ mi. Ẹni tí ó purọ́ ni ó sọ pé ẹlẹ́rìí ìhun ń bẹ lọ́run tó ti yẹ ọ. Ọ̀rọ̀ àǹtí ẹ ni mo fi fóòmù rẹ pé kọ́ ọ wá mo fẹ́ rí ọ tó ti yẹ ọ. Mo fẹ́ kó o yẹ àǹtí ẹ wò dáadáa o tó ti yẹ ọ. Kò nǹkan kan ń ṣe láti bí ìjẹta. Bẹ́ẹ̀ ni nǹkan kan ń ṣe tí mo sì mọ̀ tí ń pòtí kò jẹ́ àsùnmọ́jú òru òní ń gbòòdó òru òní ló sì jí ní sílẹ̀kùn kò mọ̀ pé èmi èsùn wọra torí gbogbo sẹ́nà tí ilẹ̀kùn wọn bí ṣe ń dún kọ̀ọ̀kan mọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́mọdé àríbùkù ìrẹ́pọ̀ ẹ̀dọ́fẹ́ mo bá sì ra jáde kẹ́lẹ́ ni mo rí ní ń lọ ní ń bọ̀ àfi bó ṣe fẹsẹ̀ bọ́
kíní ìdòrò tó fà ya lóòrù láìrẹ́ ni bá jà láìrẹ́ ni bá bínú. àǹtí mi ló ya doro báyìí. ó kúkú ya doro. nígbà tí nǹkan máa ṣe wọn wọ́n ṣe wá ya doro. mẹ́wàá ń ṣe é. àǹtí mi. mẹ́wàá ń ṣe o ọ̀gbádùn kankan ń ṣe o tó ti yé ọ èyí ló jẹ́ kí n pè ọ́ pé bẹ́ẹ̀ bá ṣe ṣèmójútó rẹ̀ kò yé mi o kò yé mi o. ẹ ṣé mo ti gbọ́. orí nǹkan bí òun náà ní bọ̀. sista mi ẹ̀yin náà ni mo wá wò pé kí n kúrò níbí sí kí wá wò yín gáràjì ní kí ló ṣe yín. ẹ káàbọ̀ o. kò sí nǹkan tó ṣe mí ẹ kúlé. wọ́n ní bàbá láńlọ́ọ̀dù ní gbogbo olélẹ̀ ń dàrú lóru pé ẹ̀já káwọn sùn kódà àwọn lẹ́yìn lẹ́tún ya eléyìí sìn kí ló ń ṣẹlẹ̀ àǹtí mi. bàbá ṣe wá òkè ṣá. ṣé mi. ṣé gbádùn. ṣé mi ní gbádùn ní àbí wọ. èmi ń ju gbogbo ilẹ̀kùn gbàgbàgbà mi jẹ́ kára ilé ó sùn. bàbá kí ni pírọ́blẹ̀mù yín gan-an àwọn gbanimugbanni lọ́dọ̀ yìí kí ló tẹ̀ ní mi lára. ìyá abẹ àbí kí ni ẹ ti ń pọ̀ gáràjì yín o ṣé mò ń purọ́ fàbúrò rẹ kọ́hún àbí àgbàlagbà ń parọ́ kọ́hún. ẹ kúrọ́ mọ́ mi lẹ́lẹ́ fàdòrò ya kí ló ṣe yín tẹ̀ ń fàdòrò ya ẹ dúró ná ṣé mi nìkan mo wà nù lé ni. báwo lẹ ṣe mọ̀ pé ilẹ̀kùn ilé mi ló ń dùn mò ń ṣílẹ̀kùn lọ sílẹ̀kùn. àǹtí mi ṣé nǹkan kan ò sáà ṣe yín. kò sí nǹkan tó mú mi jà. ẹ̀bọ̀ tójú yín dọ̀lù kí ló dé tẹ̀ tún dúró ṣiṣẹ́. ó rẹ̀ mí ara ń fẹ́ sí mi wọn kì í ṣe wa yẹ iṣẹ́ tó lágbára ni mo wá ní kí n wálé kí n wá sí mi. bàbá ẹ ṣọ́ ara yín kọ́lọ́run ṣọ́ yín ẹ ṣọ́ ara yín. ẹ̀yin ẹ bá mi bẹ̀. ìwọ̀n bọ̀ ń bẹ̀ torí pé mo ti rìpọ́ọ̀tù rẹ fún àbúrò rẹ ṣé ó yẹ kí irú èdè bá wọn jáde lẹ́tẹ̀ẹ́nu sẹ́nàǹtì sí láńlọ́ọ̀dù kò fìgbà kan fẹ́ràn mi kò gbà tèmi èmi náà sì ní gbà tiẹ̀ kò fẹ́ràn mi. bàbá ẹ má bínú ṣẹgbọ́n ẹ má bínú sí wọn. ẹ ṣàmójútó èmi ọ̀bàjà àárà dòrò mi ẹ ṣé sà. kò sí wàhálà ẹ lọ bára yí irúkìrú ọbẹ̀ wọ àsìkò ẹ tààrù ó ṣe bọ́ bá rí ọ ó ṣe bí nǹkan ni ó ṣe bọ́ èèyàn nu mẹ́wàá ń bẹ lára wọn. ọmọ aláàánú ní kí Ọlọ́run fún mi àwọn ọmọ aláàánú tó wà láàánú tí mi ò ní sunkún lábẹ́ ọmọ aláàánú Ọlọ́run ní kó fún mi kì í ṣe gbogbo ẹni ọmọ sí. ṣe bí nǹkan tó fẹ́ ní mo fẹ́ jẹ ẹ̀rọ. wọ́n lọ sùn. no stop. mo dá jókòó. kí ló ṣe ní tara mi ń gbọ́ lẹ́nu náà. mi ò mọ̀ fún ẹ o èwo ni tó ń ṣe bí ìyàwó ọ̀sìn rìn ṣé ẹ ṣe fẹ́ mi ni. mo ti mọ nǹkan tó ń ṣe mí. God want me to do something. God want me to do it here. kí ló mú ẹ. àlejò bá wọlé lóru nǹkan. àlejò bá wọlé kọ́tọ́ náà ní kitchen. listen ṣé o mọ̀ pé a ti ṣe ní kitchen a ti ṣe ní. níbo ló ti ṣe nu lé. ibi báyìí nìkan ni mo ti ṣe àwọn ohun tó ti ṣe. níbo ló ti ṣe ní báyìí. stop wọ́n ní kò stop. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. wọ́n á máa bí mi o wọ́n á máa béèrè lọ́wọ́ mi àní wọ́n á máa bí mi o wọ́n á máa béèrè lọ́wọ́ mi wọ́n á ní mo lọ́lọ́run mi wá wọ́n á ní ta lọ́lọ́run tí mò ń sìn gangan wọ́n á ní níbo lọ́lọ́run mi wá o wọ́n á ní ta lọ́lọ́run tí mò ń sìn gangan wọ́n á ní ta lọ́lọ́run ẹni o ta lọ́lọ́run ẹni wọ́n á ní ta lọ́lọ́run ẹni o ta lọ́lọ́run ẹni. ìwọ Ọlọ́run tí ó dá òkè tí ó dá ilẹ̀ náà gbanigbani tí gbogbo ayé ń sáyà o ọba mi elétí gbóhùn gbàròyé
àríwọ̀lá. Oyani, Oyani, hey, Oyende, this way. Oyani, wọ́n bá ní. Kí ló ṣe yìí? Ìbọ̀lẹ̀ tí wọ́n. Ìyá ẹ táwọn ìyá ìgboro náà bá ti yá ẹ jẹ ni. Táwọn ìyá ìwọ̀n tó ń bá wọn. Mo bẹ̀ fún. Let's go. Let's go. Ẹ bá yọ. Tàtún lọ lọ́rùn ẹni. Ìyá abẹ ẹ pèrò ni ó ti sún kàn yín. Ẹ wo ẹni tó bá kàn lẹ́yìn mi ẹni kí yẹn pèrò. Kẹ́ni tó kàn lẹ́yìn yín pèrò. Látàárọ̀ mo ti ń ṣàkíyèsí yín tí ara yín kàn ń lọ tíkọ́tíkọ́ láti ṣiṣẹ́ ṣé ò sí nǹkan kan ṣá. Àlàáfíà ni anyway nǹkan kí nǹkan tí ò bá sáàdé ẹ mọ́ ronú o ẹ mọ́ ronú o ayọ̀ ń tọmọ Ọlọ́run tó ti yé yín. Muideen Sharafa pẹ̀lẹ́ tiẹ̀. Ìrìn àjò ayé tiẹ̀ gan bó ṣe mú wọlé ṣé ó tọ́ kéèyàn ní kó o lòdù. Kí ni ò ṣẹlẹ̀? Lónà ṣé o fẹ́ wá máa mú wa múgùn bíbá yìí ni? Níjẹta o bẹ̀ mí o ní owó tíkẹ́ẹ̀tì o ní o gbé mi mọ́ra o ṣiṣẹ́. Bákan náà nìjẹrin bákan náà lánàá o wá fẹ́ ṣiṣẹ́ lónìí ọdẹ ló pè mí. Mo ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ṣáà pé student ni mi kí ló dé láìka máa fàyè nira wa lára báyìí. Ẹ̀dùn ọ̀nà ṣé ìwọ ti kú rí ni wọ́n fàyè nira wa lára ó máa bọ́ náà ṣe ń fún wọn gbẹ lọ́rùn ni. Àbá nǹkan táwọn pa yín sọkọ nìyẹn ẹ jọ ẹ kí n lọ tó máa dé máa fún yín lówó. Àbó ti lọ ni. ẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn náà ṣé o máa sọ́ọ̀mù àwọn kan tó pé wọn kì í sanwó tán gbèrò lọ bí ẹ máa fún gómọ àyè yẹn. Sórí tó bá wá fẹ́ ṣe àfarawé tó pa súlẹ̀ gbìrà ìwọ máa forí wórí àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń gbèrò tí wọ́n sanwó bọ́yọ̀ mọ bọ́ ṣe ń pay back. Kó o lẹ́yìn o ṣe kó láyé o. Tọ́ba ní kí n bá gbèrò mi màá gbèrò bọ́ mi o kí ló ṣẹlẹ̀ gan. Èmi náà bá sọ̀rọ̀ pẹ̀lú òun líle. Mo ti ẹ̀ mú lẹ́rọ̀ fún ẹ tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn tó ti fọ́ọ̀k pẹ̀lú street ti fọ́ọ̀k ẹ ọ̀ lé náà dìde. Ẹ kú bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́. Èmi wọ́n ti bá dé wà fún yín lówó. Èmi kí ló ṣẹlẹ̀ gangan. Èmi wà fún yín lówó jọ. o ti wá tọ́ wèrè o ti tọ́ wèrè o lówó lọ́wọ́ lágídí o lò sí wèrè ìpàkọ́ ẹ̀bí fùrọ̀ ẹlẹ́dẹ̀ ọdẹ ẹ pẹ̀lẹ́ jàre ibẹ̀ yẹn ni wọ́n ti ń gbèrò ẹ lọ sálẹ̀ ibo lẹ́ ń lọ sọ. Ìyá abẹ àwọn ló wà ń bẹ̀ wọ́n. So ibo tí ẹsẹ̀ bá mi fi wèrè sọ̀rọ̀ lẹ́yìn sí iye gan o ti tọ́ wèrè. Sunday báwo ni ọkọ mi fún ọjọ́ mẹ́ta ṣé o ti gbọ́rọ̀ rẹ̀? Mi ò tí ì gbúrò ẹ o mo ti pè aago ẹ ò lọ ìgbà míì ó máa ring kò ní gbé. Nǹkan tó tẹ̀ wá dùn mí bẹ́ẹ̀ ni pé ibi tó submit application ẹ̀ sí orúkọ ẹ̀ jáde pẹ̀lú àwọn tí wọ́n jọ submit. Mi tẹ̀ wá mọ ibi tí mo ti lè wá sí. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi má má jẹ́ ń sunkún ọmọ mi. Àmín. Májọmọ yìí ó nù mí ṣàánú mi ọ̀dọ̀ tèmi ládé àbí nǹkan ló lóun ń lọ. Ṣé kìí ṣe pé nǹkan kan ti ṣe ọmọdé ìjà? Nǹkan kò ní ṣe lágbára Ọlọ́run. Àmín. Nǹkan kò ní ṣe. Mi ì dẹ̀ wá mọ ọ̀dọ̀ gẹ́ẹ̀ yẹn o but ẹ jẹ́ kí n tún pe nọ́mbà ẹ̀ náà. Ṣó ti rìn? Kò gbé. Kò gbé? Kò tún gbé? Ẹ jẹ́ tuntun pè mọ́. Ó mọ̀ kan tí máa ń rò each time tí bá ti wo lójú ẹ̀. Máa rò wípé kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ nílé ayé yìí tó jẹ́ wípé ẹ̀yìn ojú ẹ̀ ti máa ń wò tínú mi máa ń dùn táwa di nǹkan tí mo máa wò tí mo máa frown àbí tínú mi máa bàjẹ́. Kò sí nǹkan tó lè ṣe fún mi tí màá fi bínú. I love you so much. Love you too, baby. And I will love you forever. Sunday,
Gbé náà. Gbé. Wrong number. Wrong number bíi ti báwo. Hello? Sunday. Báwo ni? Ṣàlàáfíà ló wà? Kò ń ṣe wrong number, nọ́mbà ẹ̀ ni. Mo fẹ́ kó gbọ́ mi dáadáa. Kò sí nǹkan tó ṣe. Àlàáfíà ló wà. Àlàáfíà ló wà fún tó wà, kò sí nǹkan tó ṣe. Ibi tó wà, oúnjẹ, ohun, kò sí nǹkan kan, àlàáfíà ni. Kò dẹ̀ sọ fún mọ́mì, kò sọ fún ẹbí, kò sọ fún ará pé kò sí nǹkan tó ṣe. Ṣó ti gbọ́? Má dẹ̀ pè fóònù ìmọ̀. It's fine. Ó ṣé gan ni mo dúpẹ́. Take care of yourself. Ó dàbọ̀. Babe, why tó ń parọ́? Ó ní láti parọ́ náà. Àgbàlagbà ni ẹ́. Sọ fún wọn mo wà òkè níbi tí mo wà, kò sí nǹkan kan tó ṣe mí. Wọ́n á ń parọ́. Ṣé o mọ̀ pé tó bá parọ́ máa jalè ni? Àbí ìwọ fẹ́ máa jalè ni? Better. So mo ń gbọ́ pọ̀ mi lọ. Mo sọ pé. Kì í ṣe gbogbo èèyàn mọ̀ sí ló bímọ. Màámi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má tún sunkún mọ́. Sunday. Kí lẹ ṣe mí? Kí ni mo ṣe fún Fúntọ́? Tí Fúntọ́ fi wò mí ṣoṣo tó fi rí pé kò ń já mi jùlẹ̀ ẹ̀mí nìkan kolombo nulẹ̀. Kí má dá sùn, kí má dájí, kí wá joyè ọ̀dà nìkan gbénu pálọ̀ bí ẹranko. Fúntọ́ sì já mi sílẹ̀. Ó sì bòmírin lọ. Kí lẹ ṣe mí? Kí ni mo ṣe fún? Ṣé mi ò tọ́jú Fúntọ́ tó ni? Mi ò sùn, mi ò wó, torí kí Fúntọ́ lè jẹ́yàn. Ṣé n tó yẹ kó fi san fún mi rèé? Kí ni mo ṣe? Abẹ́rẹ́ ayé mi, ẹ̀wọ̀ ayé mi ẹ̀yẹ èèyàn. Téèyàn bá ń sáré lọ́tún lórí ọmọ tó ń sáré lósì, pé kọ́mọ ó lè sìn tó ń tọ́jú ọmọ kọ́mọ lè tọ́jú wọn. Kì í ṣe ẹni tí ò bímọ nìkan ni ò ráyé wà. Ẹni tó bímọ tọ́mọ ò wúlò fún, tọ́mọ ò rí ti ẹ̀rọ bó ti jìyà lórí ẹ̀tọ́ kò ráyé wà. Ẹ̀sìn lélẹ́yìí ẹ wo Fúntọ́ torí pé òun ò pé méjì lọ́wọ́ tó wá já mi sílẹ̀ tó wá lọ. Kí láǹfààní mi? Ẹ̀dùn ṣé bí wọ́n níbi náà bá kú yóò fẹ́rù bójú, bọ́gẹ́lẹ́ bá kú yóò fọmọ ẹ̀rọ pọ̀. Nígbà Fúntọ́ lọ tí mo rí mọ́ rárá, ta ni ó gbẹ̀yìn mi, ta ni ó sin mi? Ṣé bí wọ́n ní ọmọ ní ìsinmi ni? Ṣé mo tọ́jú ẹ̀ tó ni? Ẹ bá mi wá, kẹ́ bá mi bí kó ṣẹ̀ṣẹ̀ mi tó fi já mi lẹ̀, tó fi tẹ̀lé obìnrin lọ, tó fẹ́ mi nìkan sílé, tó mọ̀ pé òun ò pé méjì. Ẹ rí i pé ìyà jẹ mí báyìí. Kì í ṣe ni ọmọ ẹ bá kú nìkan, òun ló ṣòfò ọmọ. Ẹni ọmọ orí lọ sí òmojú ẹ̀yìn. Àbọ̀jọ́ ogbó tí tò ní, ọjọ́ ogbó mi ti dé, mo ti dàgbà, ta ni mo fẹ́ máa pè é? Màámi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ayé fòkun orí ẹkún iná lẹ́wọ̀ látàrí. Ìyá máa jẹ mí o. Téèyàn bá ń ṣàdúrà kọ́mọ ó sìn tó torí ẹ̀ tó ń sá sókè, tó ń sá sódò, tó ń gbìyànjú láti tọ́mọ, pé tó bá dọjọ́ alẹ́ ṣé bí kọ́mọ lè sìn ni? Sunday, ṣé ọjọ́ alẹ́ tèmi yìí ṣé mo lè lọ́pọ̀ sí i? Ṣé mo tọ́ lè sí mi? Ọlọ́run ló tẹ̀ gbé yín. Kí ni mo ṣe fún mi tó ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Ní mo ń dọ́jà mi lẹ̀ lémi nìkan. Ẹ
ìyàwó ni mo ṣe mú tọ́ ẹ wá bá wá kan kẹ bá ń bí ó lè sọ ohun tí mo bá ṣe. ìyá abẹ orí ẹ̀kọ́ ìlọ tán wà ní ẹ wò ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín o ṣe rí ẹkún àsundà kódà ọ̀tọ̀ ní tèmi tiẹ̀ ń bá bọ̀ tí mo tún fi adé tí mo bá wọn lórí ẹkún ẹ wò ẹn tó bímọ ọmọ ní èsìn o ẹn tí ó sì bí ọmọ náà ní èsìn wòmí ìbá ọmọ yá láti ó bímọ kìí ṣe pé òbí ebi ń fowó kọ ọmọ ọlọ́mọ pè ní ìní ẹ̀ fi ń po bímọ obìmọ sẹ́ńgbà wàá kú ṣé kọ̀rẹ́ ni gbé bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi tí mo bí kèkú sẹ́yọ kan ọmọ mi lọ́wọ́ sùsùn lọ́kọ̀ọ́rí àgọ́ ọlọ́pàá ẹ bá jọ wà ní ilé yìí náà ni aṣáájọ ń tún àjọ ń jí ni àjọ ń gbé ni ewu náà mọ ń bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ òru ọmọ mi lọ́ba kọ̀rí àgọ́ ọlọ́pàá o ọba lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá pé ìgárá ọlọ́ṣà ni mí èmi ọmọ nǹkankan làwọn ọlọ́pàá bá dé pàǹpàdé bẹ́ẹ̀ bí ó jìyà ń jẹ́ òkórè wọ́n lu ti dókítà sí ńlá wọn ò gbé ń dàgọ̀ ọlọ́pàá nígbà tí ọlọ́pàá ọmọ ṣàlàyé ọ̀rọ̀ ọmọ mi ní ọ̀lọ́ mẹ́jọ wà pé gàrá ọlọ́ṣà ni mí ebe ìṣèjú yìí kú ni mo wá wo títí mo gòrè rí ayé mo ní ṣé ọmọ lélẹ́yìn ni àbí pàpà ńlá bí àkókò bí ọ̀wá sanjọ́ máa rádaràdà irú eléyìí nǹkan nǹkan sọ fún mi kí la fẹ́ ṣe sí. ẹ wò mí ìyá Fúntọ́ kúkú sọ̀lẹ̀ láàárọ̀ báyìí ó ti bọ́ta ó ti ṣiṣẹ́ lọ ó sì dé wọ́n wọlé wọ́n máa ṣe àlàáfíà ara rẹ̀ ẹ wò ẹ má ronú kankan ṣe ti gbọ́ mi ẹ má ronú kankan torí tọ́lọ́hún eléyìí ọgbà ronú o mo sì mọ̀ pé yóò padà wà nílé yóò padà wà àárọ̀ rẹ̀ wí ọkùnàkùnà tó bá padà dé ní o. ọ̀rọ̀ làwọn náà ti sọ lẹ́yìn. Sunday torí ọ̀rẹ́ torí Fúntọ́ mo ní yóò ní pẹ̀lú wa torí mo tó lè jí ọgbọ́n tẹ̀lú mo lè wọ̀ lọ́wọ́ mo ní yá ẹ̀dúgbò mi wá. wọ́n ní èpè lórí ẹgbẹ́rún tó lé lórí tó fún mi mo tọ́ tó ṣèlérí fún mi nílé yìí òun ló yẹ kó ló máa bọ́ mi òun ló yẹ kí n máa fún òun lówó mi ẹ pé mo tún kó ló pé òun mo tọ́ bẹ́ẹ̀ ló máa já ìlú lẹ́yìn ìgbà máa jẹ mí o ẹni fìyà jẹ mí. kí Ọlọ́run fún mi. àwọn ọmọ aláàánú. àwọn eléyìí náà èlò ni ilé bá mú ní 400 tí mi ò ní sunkún lálẹ́ o. ẹ̀yà rẹ̀ dá mi lóhùn ẹ má wò wọ́n. máa gba 600. mo tún lè rà gbogbo nǹkan tí mo lè rà. ọ̀rẹ́ pé. Fúntọ́ olúwa Fúntọ́ àkànjẹ ojú ẹ̀rẹ̀ ó ń ṣe Fúntọ́. babe Mike ìyá mi tó jíṣẹ́ jìyà nítorí ọmọ òun lẹ́yìn Ọlọ́run òun lọ́lọ́run ẹni. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. ìyá bẹ̀ èwo ló tún dúró ṣe. mi ì tí ì lọ àlàyé náà ni mo ń ṣe fún yín mo ní kẹjọ torí Ọlọ́run ṣe mọ̀ pé wàhálà tí márùn àyàn fún mi ló jẹ́ kí n máa lọ náwó sí mo wá ní kẹ́ ṣàánú mi ẹ sì mọ̀ pé mo ti rìn jìnnà owó yìí tí kì bá ṣe pé márùwá tó bẹ̀rẹ̀ sí ní tí ń dà mí láàmú tí mo tún fi ń náwó lé lórí òun ló fà á tí ò fi jẹ́ tí ìsanwó tán mo sọ fún yín gbogbo owó tó kù tí mo fẹ́ fún yín gan tí n bá ní wò bóyá bí 140 nínú 1.2 problem tó ń fún mi ni. ọ̀kárí ọtí ẹ̀ mọ̀ sí o dáadáa wàhálà tí ń fún ọ ni àbí bẹ́ẹ̀ kọ́ wàhálà tí ń fún ọ lèmi gbé márùwá fún ọ kó lè bá a ṣàǹfààní fún ọ kó ṣàǹfààní fún ọmọ rẹ lọkọ̀ lóòkó owó ìdílé fáà tèmi fún mi ọ̀wá ń sọ fún mi pé 130 140 200,000 ló jẹ mí bẹ́ẹ̀ ni 200,000 ló jẹ mí owó ìdílé fáà tó yẹ kó san fún mi 200,000 ni
so nítorí ìdí eléyìí kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe mọ́. ju gbogbo ẹ̀ lọ mo mọ̀ pé mo jẹ̀bi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi tẹ́ bá gba mọ́rúwá kí ni mo fẹ́ máa jẹ kí lọ́mọ mi máa jẹ ní nǹkan kan mi mọ̀ ẹ ṣàánú mi àwọn ọmọ tí inú máa rá láàánú ẹ̀. ọ̀kàrẹ̀ sórí tí ọmọ tó wá sọ gan-an wá ni onítẹ̀mí bá gba mọ́rúwá kí lọ́mọ tiẹ̀ máa jẹ àìsanwó tèmi fún mi ó kó bá ń táwọn ọmọ tèmi náà máa jẹ tó o bá ti lè sanwó mi fún mi kò sí wàhálà kankan fúdi eléyìí ọ̀ jẹ mí ní nǹkan kan èmi náà sì jẹ́ ọ́ ní nǹkan kan. ẹ máa gbọ́ ṣé mo pé mọ́rúwá tèmi tẹ́ ẹ gbé fún mi nìkan kọ́ lẹ̀ ní ẹni márúwá tó pọ̀ àánú yín ni mò ń tọrọ. ẹ jọ̀ọ́. ó fẹ́ kí n sọ nǹkan mi ìwọ ọmọbìnrin yìí o ó fẹ́ kí n sọ nǹkan mi o ọ̀ jẹ mí lówó èmi náà jẹ́ ọ́ lówó mọ́ mo ti gbé márúwá mi mo ti gbé fẹ́ tí ó bá mi sanwó rẹ̀ dáadáa kò jù bá ń lọ èmi ń lọnu máa lọ o máa lọ torí mi ń jáde o àbí èwo lọ wá takú sínú ilé mi sí. ẹjọ ni. máa lọ. ebi rèé o ebi mà rèé bá tiẹ̀ ní kọ́kọ́ tọrọ ebi dé ebi rèé. ẹ ṣeun bàbá o ẹ ṣe ẹ kú tọ́jú sísítà mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ní ká dúpẹ́ fún wọn náà ó kú ọmọ ṣe Ọlọ́run ní gbà yín lọ́wọ́ ara yín báyìí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún ọ ló jẹ́ kí n pè ọkọ wá síta ní o èmi ìfẹ́ kó fetí kọ ọ̀rọ̀ kan ṣe mí ní ààyè torí ó yẹ kí ara ọ̀fọ̀ lọ ti kó tó tó wò jàkadì bí wọ́n bá fún jàkadì so lórí ogun ọyẹ ọlọ́tí lórí ọ̀rọ̀ àǹtí rẹ̀ náà ni wò ó Àjọkẹ́ bí àǹtí ẹ ṣe ń dákú lọ́sàn tí ń dákú lóru ó ń ṣe mí ààyè iṣẹ́ ẹ̀sìn èmi ní ìsìn kò gbélé tààrà mọ́ tí ọ̀bá wá sẹ́yìn lọ́dọ̀ rẹ̀ kí n pọ̀ láti rò pé ó yọrí sí torí bẹ́ẹ̀ mú ló fi ń ṣe mí ààyè pé tó bá lè ṣeé ṣe pé kó o mú sọ́dọ̀ fún ìtọ́jú pípé níta bá lẹ̀ àjọ máa wá fi tọ́jú ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá ṣe rí èrò ọkàn tèmi náà lé mi ni pé mo máa mú sísítà mi kúrò bí bó àǹtí mi ò gbọ́rọ̀ náà ni wọ́n sọ pé ibi iṣẹ́ o àwọn ò lè fi ibi iṣẹ́ àwọn sílẹ̀ ó ẹ̀mí iṣẹ́ dẹ́gùn ju ẹ̀mí èèyàn lọ ẹ wò ó ṣe rí tán bá wá ṣe jù bẹ́ẹ̀ lọ lénìí mo máa rí i pé mo máa mú wọn kúrò nínú ilé yìí lénìí yìí àjọ ń lọ ni. èyí tí mo gbọ́n ó sì tẹ́ mi lọ́rùn ara mi sì balẹ̀ tó ti yé ọ àmọ́ bá ṣe dọ́gbọ́n tán tí kẹrù tẹ̀lé ọ nǹkan kan láti pàtàkì o ọ jẹ mí lówó kan tí ó fún mi àkọ sọ fún ọ ni. bàbá kò sí iye tán máa jẹ yín màá san ṣe ti gbọ́ máa sanwó yín kí ló dé màá fún yín ní gbogbo owó yín tán bá jẹ yín. owó ọmọ ṣe díẹ̀. ní owó tó ní iye ìbá mi àbùkù kan máa fún yín ṣe gbọ́. wà á nífẹ̀ẹ́ kọ́pẹ́ ni torí ọmọléèwé wọ́n ń béèrè owó pé wọ́n fẹ́ sanwó ṣúkù wọn n ò sì tí ì ní nǹkan kan lọ́wọ́ tí mo gbẹ́kẹ̀lé náà nù dákun bọ́ bá ṣe pé orí díẹ̀ kò tiẹ̀ fún mi tó lọ báyìí. bàbá mi ò múra ẹ̀ dání ẹ̀yin ẹ má wọrí ẹ ṣáà fún mi lákàntì nọ́mbà yín mo máa ṣe transfer fún yín tí n bá ti délé ṣé ti gbọ́ sà ṣé ti gbọ́ bá mi. ó ti dà dákun bójú bá yẹ ẹjú kò mọ yẹ o ẹ má wọrí sà ó ṣe pàtàkì o. ẹ ṣé bàbá mo dúpẹ́ gan ṣe gbọ́ ẹ ṣé gan ẹ sà. ọ̀kàrí Àjọkẹ́ ẹ rọra o má pẹ́ o. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ń bẹ̀ wọ́n. Àjọkẹ́. bàbá bẹ́ẹ̀ ń lẹ́wà. ibi mo ní gba fúnra díẹ̀ ní. ẹ ṣe àdúgbò. ọ̀pá pàgbà sí ọ lẹ́nu. Ọlọ́run ṣeun. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣe ẹkú tọ́jú o jàre. ẹ ṣeun. wá n tí àjọ sọ ti o tí. ok bàbá ó yẹ mú ẹ má bínú. ṣé kò sí kankan lẹ. kò sí nǹkan kan lẹ bàbá máa ń ṣe sí yín ẹ wò ó ṣe mọ̀ pé ara wọn le bí wọ́n ṣe dúró yìí. ṣóhun ni. má sì tẹ̀ kọ́ mọ̀ pé bí dàbí pé bòmíì ni ọ lọ yẹ̀ wò dáadáa o má sì tẹ̀ o torí wọn ò fẹ́ gbọ́ pé kinní kan o ò ní jẹ gbèsè o. ìwà bàbá ẹ ṣeun. sórí ṣe. ó kọ owó ni. ó kọ mi náà ni. ó dà. ní ètò wà lórí ẹ̀ náà ni kò fi sí o. ó dà mo ti gbọ́ ó yà àǹtí mi ẹ pẹ̀lẹ́. ẹ rọra o
Ọlọ́run ó fún ọ wo èmi náà ò ní jìnnà sí kankan. ẹ ṣeun bàbá mo dúpẹ́ tó ti yọ mọ̀ ń bọ̀ bọ́ bá wẹ̀yìn báyìí mi lórí. ẹ ṣeun. ṣùgbọ́n ti bí yìí má gbàgbé rẹ o bá ti délé kó jẹ́ ọkàn ńlá o. ọlọ́mọ kò sínú ọmọ pé rí mú lọ o inú líle wọn Ọlọ́run lọ́mọ bí ó ti jogún ẹ̀ ìyá abẹ mọ bí ó ti rókọ ìyá abẹ tí gbogbo ayé pè ń gáréèjì ìyá abẹ kò débẹ̀ náà báyìí bí agídí ni. kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ kì í ṣèṣe kì í ṣe gbogbo ọmọ tábí là máa jẹun mọ́ ẹ bá mi kí Adeyemo wọ́n kú ọ̀rọ̀ ọmọ. Alaye má hurry má bẹ́ẹ̀ sí ọmọ ya mi gbójú kó mẹ́ẹ̀ má hurry. Sorry ó jọ. ẹjọ́ má bínú. kí lẹ fẹ́ sà. mo ń bèrè ìyá kan ni wọ́n máa ń gun márùwá báyìí wọ́n pè ní màmá bẹ̀ bákan. màmá bẹ̀lẹ̀ ń béèrè báyẹn màmá bẹ̀ gbìn màmá bẹ̀lẹ̀ ń béèrè lẹ́ẹ̀ fi dà lálẹ́ gàràgà ẹ wo bí màmá bẹ̀ tẹ bá ti ń tọ síríìtì lọ sókè ó ti yé yín ẹ máa rí by the left by the right yín gẹ́gẹ́ ni ẹ yà sí ó ti yé yín ọ̀dọ̀ màmá bẹ̀ gẹ́gẹ́ ni ẹ má fọ̀ ọ̀nà tẹ̀ ń lọ gẹ́gẹ́ ni ẹ tó á lè bà mí sí mo rí nǹkan. ọ̀nà bẹ̀ gẹ́gẹ́ ni o ẹ já mi tán bà mí tó á lè number one. ẹ má ṣe mistake o by the right ni o. ẹ ló ọmọ ìyá mi á fà báwo ni. no wàhálà a máa rí ra. kì í ṣèṣe kì í ṣe gbogbo ọmọ tábí là máa jẹun mọ́ ẹ bá mi kí Adeyemo wọ́n kú ọ̀rọ̀ ọmọ. ta ni o. lèrè ni o. ọmọ lèrè. ìyá mi. báàbí. ẹ̀rọ. kọjọ mẹ́ta. sọ́wọ́ ń yá. àdúpẹ́ lọ́wọ́ lọ. jókòó sí òsì mọ́ màrí ọ. ẹ̀yìn tí ẹ̀ kọ́kọ́ bá mi jẹun náà wá jẹun. ìyá bẹ̀ ẹ má jẹ́ kí n dàbí aláwọ̀ ẹ̀tù ẹ̀jọ̀ èyí tó ń ṣe mí báyìí gangan ẹ̀jẹ̀ nǹkan sọ́nà. kò burú ṣé ò le. kò le ṣé mo bí gbogbo kan ṣe ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò dán mọ́rán rárá mo wá rí ẹnìkan tó ní òun lè ṣoore kan fún mi bí màá rí owó tí mo lè fi ṣe business kíní kan wà ní wọ́n ní mo nídìí onídùúró kí n tó lè gba owó yẹn kò dẹ̀ sí ẹni tí mo lè sọ pé mo lè ro ọkàn kan bí mo ṣe wà yìí mi lè ro anybody ju ẹ̀yin lọ torí ẹ̀yin ni mo túmọ̀ tí ọkàn mi balẹ̀ lé lórí táwọn náà lè wò pé èèyàn gidi ni wọ́n mú wá ẹ̀. tí ó ṣe onídùúró àti gbowó. bẹ́ẹ̀ ni. lérè ó lè díẹ̀ o. ó lè díẹ̀ tíyàn bá lọ ṣe onídùúró fẹ́ni tó fẹ́ gbowó tẹ́lẹ̀ yìí bá gbowó tó ń bá sá lọ tí wọn ò rí onídùúró ló dáràn ọrùn ẹni gbèsè wà òun yóò sọ èmi ò lówó lọ́wọ́. nítorí ẹ̀ náà ni mo ṣe wá bá yín torí ẹ̀ mọ̀ èmi dáadáa pé mi lè ṣe irú ẹ̀ mi lè sá mo mò ń sá lọ ẹ̀ẹ́dẹ̀ máa wo ṣe rí nǹkan tí mo fẹ́ ṣe yìí ó ti wà ńlẹ̀ ẹnu kíkan gbowó yẹn tí bá ti dà á sí báyìí ó máa jáde lọ́wọ́ kan ni màá dẹ̀ fún olú wọn padà. èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì bàbá rò dáadáa ó lè jóná ó sì lè kó bú n ó ro ohun tí mo lè ṣe. ẹ má yẹ kó pẹ́ ẹ jọ. n ó fi tó ẹ létí bó bá ṣe máa dé. ẹ jọ mi ò ní fẹ́ kó pẹ́ mi ò fẹ́ lọ lùzẹ̀. ó dà n ó ronú sí i ibo ti tọ́ tó bá wá yá bá mi jẹun. mo kàn wọ́n kó kéré ni má lọ tọ́. kò kéré. ìwà yẹn ọ̀pọ̀ náà ni. wọn bá tí mo ṣe ni ọ̀pọ̀ oúnjẹ ẹnu èmi nìkan nígbà tí ó sì ọmọ mi lé òun ti jáde. lérè mo ń bọ̀. ó dán. má bínú dákun bàbá mi. yes ma. ẹ pẹ̀lẹ́ mọ́. ó jàre má bínú mò ń gbọ́ ẹ. ẹ jókòó. mò ń gbọ́ mo ń ṣiṣẹ́ nù ilé ni. ẹ wo ó ti ń rí bákan báyìí o in fact ó ti sú mi.
ayé ìrì orí bá kàn sí mi báyìí ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá tí ò lẹ́bí ìyá wọn máa jẹ́ Ọlọ́run torí nǹkan tó ń ṣe mí ń sìn 800,000 naira ló kù kí gbogbo processing yẹn kó dẹ̀ wá òkè gbogbo the document everything tó yẹ kí n kó jọ mo ti kó jọ 800,000 naira tí n bá rí gbogbo ẹ máa fọ́ ni gbogbo ẹ máa dàrú mo rẹ̀ ṣe wà yìí gbogbo owó tó wà lọ́wọ́ mi láyé lọ́run àti ibi tí mo lè wá sí èyí tí mo ti rí kò ju 150 lọ mo dẹ̀ láti sanwó yìí gbogbo ibi tí mo lọ ń bá àwọn èèyàn bí kan jọ kan ṣàánú mi wọ́n á promise mi pé kí n padà wá tí má dé mo lè má lẹ́rù mi màá pè kó níbi kọ́ ọ̀mọ̀ gbogbo ẹ̀ kàn dàrú yé mi ni mo kàn wò pé kí n fẹ́ ṣe báyìí wàhálà mi dẹ̀ ti ń pọ̀jù fún yín báyìí bí mi ṣe rò nìyẹn o torí ẹ̀yin nìkan náà mo tún lè bá pé kẹ́tì ẹ̀ gbìyànjú fún mi bó jẹ́ lè rí bí kan tẹ̀ ti máa bá mi yá àbí kí ẹ̀kan ṣáàlì mi tí ẹ̀ mọ̀ kan fẹ́ ṣe báyìí mo ti sú mi kò yé mi mọ́. ọmọ lèrè kì í ṣe aláìní baba níyà nìkan níyà ń jẹ lọ́wọ́ tá a wà yìí gbogbo èèyàn ni má ní ra ẹ̀ kó ló léèyàn lọ́rọ̀ nú ayé báyìí ṣùgbọ́n Yorùbá ní bínú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà nípa pípa. ó deep. màá gbìyànjú màá bá ẹ gbìyànjú màá bẹ́ẹ̀ sásọ̀tún sásò síbi tí n bá ti lè rí. o ti gbọ́ fọkàn balẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ni ká dúpẹ́ fún fọkàn balẹ̀ o ti gbọ́ wọ́n ti ń bá lè ṣe délẹ̀ má bínú jẹ́ lọ bí mo ṣe ẹ má lọ ṣe kó tẹ̀ ẹ ṣe ẹ ṣe wọn. ẹ̀lẹ́ bàbá mi ẹ ṣe yóò bá ṣe jọ lọ́wọ́ ràn wá lọ́wọ́ ṣá. àmín o ti gbọ́ ọkàn balẹ̀. àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú tó máa kẹ́mi tó máa gbé. Ọlọ́run máa ṣe o Àyìndé ọkọ mi ṣé pé màá tún fojú mi báyìí rí ẹ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ mọ̀ ẹ́ ọpẹ́lọpẹ́ yín náà ọpẹ́lọpẹ́ Ọlọ́run tí ó bá ń ṣe ọpẹ́lọpẹ́ yín ni gbogbo ìrìnàjò ayé mi ò bá ti dàrú so ìgbìyànjú yín náà ló jẹ́ kí n débi tí mo wà ẹ́ ṣùgbọ́n ẹbí lọ́ọ̀ ẹ̀ ń bá ti wálé ti pẹ́. Àyìndé Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìyàwó mi Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ni ìgbà tí gbogbo ẹ̀ délẹ̀ tán gbogbo àwọn tí mo pè láwọn èèyàn mi àwọn ọ̀rẹ́ wọ́n kọ̀yìn sí mi ni ṣùgbọ́n ẹ̀yin nìkan lẹ dúró tì mí ẹni tí ò bá ṣe pé bóyá bó ṣe rí bá ti wálé ti pẹ́ ọ ṣùgbọ́n ẹ̀wọ̀n òun yẹn kò dẹrùn à ń faṣẹ́ kí wọ́n tó lè lò ó lọ́wọ́ kí wọ́n lákòjọ ìyẹn á faṣẹ́ nínú òtútù bẹ́ẹ̀ ni òun ló fa but mi dé sí báyìí ẹ̀yin náà rí i pé gbogbo nǹkan tẹ́ ṣe pátápátá ẹ rí rí ẹ̀ ní ìlọ́po o ṣé Àyìndé ọkọ mi ṣé wípé màá kúrò ní ìyá abẹ onímọ̀rúwá mi ní wa mọ́rúwá mọ́ Ọlọ́run mo máa dúpẹ́ o ṣé o Àyìndé èyí sunkún ni mo mi. ìyàwó mi. ẹ má sunkún mọ́ kí lè sunkún fún. no ó yé mi mọ̀ pé ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni. ṣé ìyàwó mi ṣe mo dúpẹ́. ẹ wò àwọn kan tara fún ẹ ló wà ẹ má wọrí ẹ ṣe bẹ̀rẹ̀ gbádùn ní sí. ọgá ẹ ń dán ẹ mọ̀. ẹ má wẹ̀ mo bá ń rí àwọn wíìgì kan wá. yàtọ̀ sí àwọn eléyìí yàtọ̀ sí ti ìyá onímọ̀rúwá. àwọn wíìgì olówó ńlá àwọn máa ń bá wọ. ní kí Ọlọ́run fún mi àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú tó máa kẹ́mi tó máa gẹ̀mí tí mi ò ní sunkún lálẹ́ o ọmọ aláàánú Ọlọ́run ni kó fún mi. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ kì í ṣe. If you move and move, well, come down. Come down the vehicle. Stop there. If you move and stop there. Yes.
If you move and scatter your head. Wetin happen? Cut up! Yeah, hey, stop there. Yes. Ọjọ́ gbogbo tó lè. Ọjọ́ kan tó lóhun. Stop there. Look, I'm in Nigeria. Yes, I'm in Nigeria too. Let's go. Go enter the car. Go inside. Go inside. Yeah. Enter. Yeah, that's the car. Go inside. Yes. Èrò yín tó ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò. Mo ní kò jẹ́wọ́ látàárọ̀ ó kọ̀ ó jẹ́wọ́. Anita ló ń rán yín níṣẹ́ ibi. Sọ fún mi. Àlàyé tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. Mo ní sọ fún yín àwọn tá a rán àwọn aṣẹ́nà lẹ́tí kó yẹ kò sí ọ̀gá kan níbi kankan. Shut up! Wá jẹ́ kí n sọ fún ẹ a ti interrogate àwọn yòókù ẹ wọ́n dẹ̀ ti jẹ́wọ́ fún mi ṣùgbọ́n bí mo ṣe ń wò ẹ́ yìí ó dàbí pé inú ẹ fẹ́ lè àbí àbọ̀mọ̀pọ̀ ti jẹ́wọ́. Jẹ́wọ́ tí ẹni bá dánwò wà lọ àmọ́ ti jẹ́wọ́ ni. Ó ti fi hàn wípé n tí mo fẹ́ mú mo ti mọ̀ n tí màá dẹ̀ fi ojú ẹ rí tí màá fojú ẹ rí ara ẹ̀ á kọ̀. Ara ẹ̀ dá padà kó ti bẹ̀ fílẹ̀ náà kí ló ṣẹlẹ̀ a ní àlànà àjẹ ẹ̀lọ́ alẹ́fẹ̀lọ́ kí ló kún tẹ̀túfẹ́ àti sọ tẹnu kí ló ṣẹlẹ̀ ọ̀gá àti ibẹ̀ kó sọ ọkọ mi. Mo rí pé ibi kan náà ni gbogbo yín sùn sí tẹ kọrí sí bá ṣe yín sébè lẹ́yìn wá sí poro màá wá jẹ́ kó yé ẹ wípé ibi bìí ni wá àtàwọn gáǹgẹ tó kù máa gbà lọ fi ṣòkòtò pípé roko ọba. ṣé ìrọ̀kùn náà dábẹ̀ fún mi ewúrẹ́ ló wà bàbá jà àlàyé wa àwọn àṣelébù ọ̀gá àti rẹ̀. Nice one ó ti conclude mo dẹ̀ like bó ṣe conclude yẹn and you should just get yourself ready okay Monday morning you and your gang you are going to court and ma make sure pé mo sìn ẹ́ dẹ́wọ̀n. ọmọ aláàánú ní kí Ọlọ́run fún mi àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú tó máa kẹ́mi tó máa gbẹ̀mí. Ẹ máa káàbọ̀ ẹ kú òde ṣé kò wà bọ́rí. bọ́rí kì ẹ̀rọ pọ̀ mọ́ ọmọ yẹn ọmọ yín gẹ̀ọ́sì ó ga kílẹ̀ wá ti rí jẹ mọ́ mi. nígbà tí gbogbo nǹkan tẹ kó sílé fún mi mo jẹ mo mu gbogbo tó fi sílẹ̀ mo wà òkè pẹ̀lú ẹ̀ inú mi dùn ara mi yá gágá. ẹ̀wọ̀n ọmọ yẹn pé ọmọ yẹn ti di big girl. Ó ga ó ní agbára ẹ̀ bá wà níbi tẹ́ lọ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ṣe ṣe a kàn fi òkú kan pẹyẹ méjì ni lẹ́yìn tá a ṣe nǹkan tí a bá lọ gangan tá a ṣe tán a wá yà síbì kan tá a lọ ṣètò kan tí a ti fẹ́ tú fún gbogbo ayé ní sinmi bẹ́ẹ̀ ni. nítorí rẹ̀ tí ìfẹ́ mọ́mí ẹ̀yin má wọ̀rẹ́ ṣe tí nǹkan tó ń bọ̀ lọ́nà wọ́n ní ẹni téèyàn gbéyàwó bọ̀ wá bá kò kí n garun ṣùgbọ́n ẹ̀yin ẹni sùúrù ṣe gbọ́. kí ló ń ṣe ẹ̀yin ọmọ yẹ́ ẹ̀yin méjèèjì ẹ̀rọ dá ẹ̀ sọ tí ń ṣẹlẹ̀. má má dà lóhùn ewu ní má sọ ìyanu kí ló ń jẹ́ gan-an tó ewu náà ń gbé nǹkan tó ń garun kò sí ọkàn ẹ má wọlé tí ṣáàjò kò tí. kò sí wàhálà ẹ bá ní ní sùúrù ẹ bẹ́ mi náà mẹ́ ẹ wo bá mi ilé mi mo wà. kí lẹ fẹ́ jẹ. mo máa ti yó ẹnu mi ò tilẹ̀ látàárọ̀. mọ́mí jẹ́ lọ dáná fún mi ẹnu kí lè wá kí ni mo gbé sílẹ̀ tẹ̀ jẹ. kó o tún lọ dáná wẹ̀. ẹ̀yin ọmọ yìí. jẹ́ bá ń sọ bẹ́ẹ̀. ẹ máa ń bá mi jẹ́. báwo wà ní. dáadáa ni ó jàre. ṣé o gbẹ ń dùn. ṣé bó rí mo ṣe jókòó mo yé ní mọ́rúwa pé ṣe kún fọ́fọ́. ṣe rí ìgbà tí ó gbẹ dàrú tí ò yé mi mọ́ táwọn ọmọ mi tá à ń lọ àwọn àgbàdúrà gba Ọlọ́run ṣàánú mi o jẹ́ ká eré mi náà kí n lè débi gíga o ṣùgbọ́n ṣe rí pé àwòrán mi báyìí sí
àti tiyín ọlọ́run ti gbé sáyé pátá. olúwa ṣeun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sẹ́ni tó mọ̀ gbẹ̀yìn ẹ̀rọ bí olódùmarè ẹ mọ̀ wípé ojú yàgò fún mọ́tò làwa gbé ságbárí ọlọ́run ló mọ ẹ̀ní ó mọ ọ̀la ó mọ ọjọ́ gbogbo kábíyèsí rẹ̀ olódùmarè. ẹ gbọ́dọ̀ mo bí ṣe ń kọrin. báwo ló ṣe kọ. tó ní àwòrán ọlọ́run mi fàwòrán mi hàn àwòrán ọlọ́run mi fàwòrán mi hàn àwọn tí ò mọ̀ mí jẹ́ kán rá àwòrán mi àwòrán ọlọ́run mi fàwòrán mi hàn síbi gíga. kábíyèsí ọlọ́run ọba ọlọ́run mà tóbi o. ṣe ibi tẹ́ ń lọ sí gíga tẹ́ ń lọ sí ẹ̀ tí débẹ̀ ara. pẹ̀lú bí o ṣe wà yìí ìrìn sí ìdèbí gíga tí mo lọ. eléyìí ó dàbí kí n yọrọ gatin ẹ dẹ̀ ṣe ń lọ sí professorate. mo bá dúpẹ́ ọ̀rọ̀. bí wọ́n máa ra ló máa ríwá kó a máa sọ̀rọ̀ jet. ọmọ aláàánú ni kí ọlọ́run fún mi. babe ọkàn ní ká máa lọ can you please tell me where we are going. kí ló ṣẹlẹ̀ wọ́n ní kò jẹ́ ká máa lọ tí bá débẹ̀ máa explain what is wrong with you. Babe, something is wrong. For the last time, tell me where we are going. Wọ́n nu mọ́tò ìkò drive. Okay, tí wọ́n ti débẹ̀ máa sọ fún ẹ. Okay. Hold it. You're under arrest. Now, ọwọ́ pálábá yín ó ti ṣẹ́gi. Move. Can someone tell me what is going on here? Shut up! Mr. Man, respect yourself. Move. Just move. Step away from the car. Oh yeah. Baby. Oh yeah. Hello. kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ kì í ṣèṣe kì í ṣe gbogbo ọmọ tábí là máa jẹun ọ ẹ bá mi kí láàrin ọmọ. ránṣẹ́ yín pé wọ́n ní ẹ fẹ́ rí mi òun ni mo fi wá ṣé kò sí. ṣé kò le. fún tọ́kí ló dé tó sọ mí di gíláàsì tó ń wò mo ní ṣé kò sí. Mami, mo mọ̀ pé mo ti ṣe lẹ́tà yín. Mo wá fẹ́ kẹjọ kẹwo ọlá ọjọ́ tẹ bí mi sílẹ̀ ayé. Kẹ forgive. ó sì ń pariwo kí n dáríjì ẹ́ ó wà nínú bíbélì nínú bàbá wa tí ń bẹ ní ọ̀run ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá òkùnkùn ṣẹ̀ mí káti ẹ̀ wá ló ṣẹ̀ mí ọlọ́run bá lọ bá láforíjì o fún tọ́pọ̀ òṣèlú ó ṣe nǹkan kan fún mi. Mami, mo ṣẹ̀yìn mo mọ̀ pé mo ṣe ẹ ṣáà kà mí kún ọmọ onínàkúnà inú bíbélì. Mo gẹ̀ẹ́ṣẹ́ obìnrin ni. Mo gẹ̀ẹ́ṣẹ́ obìnrin ló sọ mí dídàkudà mi ò kí ń ṣe ọ̀dájú ọmọ. I'm so sorry, mami, ẹ dáríjì mi. Olúwa fún tán òun tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi. Níbo ni Tèmiládé wà? Wá kan. Ìwọ ìkà. Èmi ò yá ọ̀dájú abiyamọ mọ́. Ìwọ wá yí ọ̀dájú ọmọ. Fún tọ́ ò ti gbàgbé ni. Torí kó o bá jẹ èèyàn mo di ìyá onímọ̀rúwá mo mọ̀ gbà tó wá pariwo lé mi lé
tẹ́ni tí mo gba mọ́rú wá lọ́wọ́ ẹ̀ ní installment tó wá pariwo lé mi lórí pé ya ó ṣe ó lè mi ò máa rí ẹ ńgbà náà ó máa ti tẹ̀lé abo lọ torí abo ìwọ olúwa fún tọ́ ìwọ tí ebi ń pa mí tó fún mi lóúnjẹ fún tọ́ òrùgbẹ́ngbẹ́ mi mo rí ẹ kó fún mi lómi mu bẹ́ẹ̀ ni òtútù mú mi mo rí ẹ kó daṣọ bò mí mo ṣẹ̀ṣẹ̀ gbà ní pé kì í ṣe gbogbo ẹni tó bá bímọ ló máa ń jèrè ọmọ ló máa ń jẹun ọmọ lọmọ máa ń sìn. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. ẹni tó bá bímọ tí ò bá jèrè ọmọ kò sí nǹkan kan wá sọ èmi di egbò tó kọjá lórí àpáta tí ò ní pa ayé wa ń yẹ̀yẹ́ mi ládùúgbò gbogbo àwọn tó ti ń sọ fún mi pé ṣé torí ọmọ lẹ ṣe fẹ́ kú lẹ ṣe fẹ́ para yín tán sọ fún mi tí mi ò gbọ́ wọ́n wá ń jèrè ọ̀rọ̀ lára mi. Fúntọ́ ò kì í ṣọmọ mi ò mọ̀ pé mo tiẹ̀ lọ́mọ kan tó ń jẹ́ Fúntọ́. Wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ lèrè ti sọ mí dìyà mo sì ti jèrè ọmọ mo ti rí ọmọ jẹ Ọlọ́run ò dojú tì mí ìyàwó jẹ mí gbé ó ṣe wá Tèmiládé lọ kí ló ní o wá bẹ̀ mí fún náà. kí wá ní ó ti mọ̀ pé mi kì í ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó ṣe pàtàkì sí mi jù lónìí ò ní wípé kẹ́ forgive me nínú ọkọ yín ìpẹ́ ti dájú mi mo mọ̀ pé tí mo bá ti ní ìdáríjì látọ̀dọ̀ yín mo ti bójú rere Ọlọ́run pàdé ó dà tó tó kẹ́sẹ̀ sọ pé ọgbọ́dọ̀. Olúwa fún tọ́ ò ṣe yé wí àwáwí asán èmi nìkan kọ́ ló ní èyí tó wí yóò padà sẹ́yìn ni ibi èèyàn ló mú ẹ jáde lọ bí ìgbà téèyàn kó ọmọ adìẹ lẹ́yìn adìẹ ẹ mọ bí ó ti rí ẹnìkan sì wá dé ó sì já ẹ pàtì lọ lára mi ó wá fi mí sí òwò kólóbó bí ẹni ó wáyé tí ò bímọ ó wá sọ mí di egbò tó kọjá lórí àpáta tí ò ní pa Olúwa fún tán lọ́pọ̀ ẹ̀yìn ẹ kó wá kó tẹ̀lé ẹ lọ pé kó tẹ̀lé ẹ lọ fún tán mi ò mọ̀ ẹ́ lọ́mọ mọ́ sẹ́ ẹ̀ ó kì í ṣọmọ mi mọ́ ìwọ ti fìyà jẹ mí o ti fi mí ṣẹ̀sín o fi mí ṣe ẹ̀sín pọ̀ ládùúgbò fún tán ṣó fẹ́ gbọ́ mo ti jèrè ọmọ mo ti jẹ èrè ọmọ lèrè àfẹnubí o ti ṣe gbogbo ohun tó yẹ kó o ṣe inú ayé mi pátápátá mi ì tí ẹ rántí ẹ mọ́ mi ì rántí ẹ mọ́ kódà mi ì lè rántí ẹ ní ayé mi mọ́ bẹ́ẹ̀ ni mo ti gbàgbé pé mo bí ẹ àkókò bí ó sọ ṣe rádaràda irú ẹ̀bẹ̀ ìyàwó ló wá ń bẹ wo àwẹ̀ òòṣẹ́ mi bí ọmọ tí mo fi inú bí bá kọ̀ tó ní bí mo bá lè kú kí n kú ṣé tí n bá ti kú ṣé wà máa bẹ̀bẹ̀ báyìí ṣùgbọ́n lọ́wọ́ ò jẹ́ ń kú òòṣẹ́ mi o gbogbo ẹni tó bá bímọ kọ́ ló ń jèrè ọmọ gbogbo ọmọ tá a bá sì bí kọ́ la máa ń jèrè ẹ̀ ṣùgbọ́n pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ àfẹnubí ló jèrè ẹ̀ o ṣé o mo dúpẹ́ o orí ẹ náà. torí Ọlọ́run ẹ má fi mí sílẹ̀ báyìí dáríjì mi torí Ọlọ́run. máa gbọ́ bí èntì ẹ lọ́mọ lèrè bí n bá kú tọ́n bá torí Ọlọ́run sinmi wọ́n torí òun sinmi àti pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wo ibi gíga láyé mi
olúwa fún tán èmi ò lè ṣe onídùúró ẹ o ọlọ́run nìkan ló lè ṣe onídùúró ẹ torí òun ló dá ẹ wáyé èmi ò lágbára kankan lórí ẹ ọ̀tọ̀ jí lọ. I'm sorry, Toriola. Forgive me, man. I'm so sorry. Ẹ ṣì ń jẹun. Orí oúnjẹ mo ṣe wá. Ok. Bí wọ́n bá yín sọkọ̀ tẹ́lẹ̀ wọ́n ẹ jẹun tán náà. Ọ̀rọ̀ wà. Ẹ jẹun tán. Sí wàhálà. Afa. Ó sọ pé àwọn náà máa tó dé sí. Olówó lè wé. Tó ọ̀lù mi lè. Mo ti gbọ́ máa bẹ̀rẹ̀ rábọ̀jọ́. Kí ló bèrè yẹn? Mi bá wọn ra sí bá wọn rí kí ní apọ̀n àtàbí ìgbìmọ̀ ìgbìmọ̀ báyìí sí bá wọn ra. Gbogbo àwọn jàǹkárò ẹ̀ mi ò lè máa kẹ́rù kan máa disturb mi ní airport. Wọ́n ṣe ìgbìmọ̀ Ah, ok o. wọ́n ti máa bá gbàṣọ lọ́dọ̀ tẹ́lẹ̀ nǹkan. Lọ ni ẹ. Ọkọ mi. Mọ́mí, ẹ jẹun mọ́ ni. Ẹ ti jẹun tán ni. Èyí tí mo jẹ tó olóró wa. Jẹun yín ìwò sí kan dùn bẹ́ẹ̀ náà. Mo pilẹ̀ tí yóò náà mo kàn fi ń tanu. Kẹ́lu mi dilẹ̀ látàárọ̀ náà ni. Ok. My mom, you're looking fine. Ó ṣe ọkọ mi. Ibi tá a lọ ń jọ kìíní àná. Ta mú passport yín lọ embassy. Wọ́n ti fún yín orílẹ̀. Ṣé pé wọ́n fún mi? Ọdún méjì lẹ́wọ̀n ẹ̀ báko. Ọdún méjì? Wọ́n sì kọ́kọ́ fi mí pa mẹ́ẹ̀ẹ́dẹ́. Wọ́n bá bẹ̀rẹ̀ ìbò yìí afárafátafátán fáfáfáfá èmi ò sì gbọ́ kankan. Èmi wá ń sọ Yorùbá torí ìwé àdùbúlẹ̀kà là wá kà. Àdùbúlẹ̀kọ wọn wá ní kẹ́nìkan wá máa túmọ̀ ẹ̀ fáwọn ní òyìnbó Yorùbá tèmi ń sọ. Gbogbo yamayama tán ṣe kò yé mi sí ń jọ́ náà lọ́hùn. Èmi náà sì ṣe àjọ dá gbogbo ẹ̀ lóra wọn ni. Èmi ò mọ̀ pé mo padà fún mi. Wọ́n ní choice. Ọdún méjì. Kí ni à? Ìlú òyìnbó. Mú mi àjọ ń lọ ní àjọ ẹ máa bá wa gbé ń sìn ni. Mú mi àlè fi yín lẹ̀ bó ti ń la ṣe dúró. Ó mà ti wọ́ lọ́hùn bá ló ń ṣọlá o. Bó ti wo Èdùmàrè ló ń ṣògo. Èmi. Àyìndé. Ó mú mi lọ ìlú èbó. Ọmọ àfi ẹnu bí tí kì í ṣe ọmọ àfi abẹ́ bí. Èmi. Mọ́mí ẹ̀ tí máa ń fi lẹ́gbẹ̀ẹ́ ẹ ti lọ. Wọ́n ẹ̀kọ́ ìṣòkò tó ṣe ó ti ní ti yé. Máa lọ lóyìnbó láyé mi. Àjẹyàn láyé mi. Ẹ má sunkún. Ẹ̀ǹdé. Ìyàwó mi ẹ̀ máa ṣe. Mọ́mí má sunkún mọ́. Ẹlẹ́dàá mi. Mo máa dúpẹ́. Àyìndé. Mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ. Àìrọ́ ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Gbogbo ìgbà tí àwọn tó jẹ́ èèyàn mi òun náà sọ pé àjùmọ̀bí ò kàn tànù. Ẹni tẹ́lẹ̀ wọn bá rán sí ni ló ń ṣe ni lóore. Òun náà lóore tó ń ṣe mí yìí. Lákọ̀ọ́kọ́ ẹ̀yin tí kọ́kọ́ ṣoore fún mi tí ẹ bá ṣe ohun tẹ́ ṣe fẹ́ mi mi ò lè dé ipò ẹni tí ó máa sọ pé fẹ́ mú yín lọ sílùú òyìnbó. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Olódùmarè. Síbẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo dúpẹ́ Àyìndé ò ṣe. Má sunkún mọ́. Mo ti gbọ́ ọ. Ó ti tó. Ṣé wọn náà fẹ́ máa sunkún ni? No, of course not. Ó ti yé mi o. Ẹ wo nǹkan dùnú ni ẹ má sunkún. Mo ti rí pé mi náà gba páálí láyé mi. Yàtọ̀ sí páálí aṣọ, yàtọ̀ sí páálí ìwé, yàtọ̀ sí páálí ọṣẹ. Mi má sunkún mọ́. Ǹgẹ̀ o, Ọlọ́run ò ṣe o, Àyìndé mo dúpẹ́ o. Kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ. Kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ. Kì í ṣe gbogbo ọmọ sábẹ́ là máa jẹun mọ́. Ẹ bá mi kí àárẹ̀ ọmọ. Wọ́n kú
àwọn ọmọ aláàánú tó máa láàánú bí lójú tó máa kẹ́mi tó máa gẹ̀mí tí mi ò ní sunkún lálẹ́ o ọmọ aláàánú ọlọ́run ni kò fún mi. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ kì í ṣe gbogbo wọn sáré máa jẹun ẹ bá mi kí Adeyemo wọ́n kú ọ̀rọ̀ ọmọ. ta ni ọlọ́run ẹni lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run ta tún lọ ọlọ́run ẹni ìyá ẹni tó jíṣẹ́ jìyà nítorí ọmọ o lẹ́yìn ọlọ́run òun lọ́lọ́run ẹni. kì í ṣe gbogbo ẹni ọmọ sí ló bímọ kì í ṣe gbogbo ẹni tó bímọ ló máa jèrè ọmọ kì í ṣe gbogbo wọn sáré máa jẹun ẹ bá mi kí Adeyemo wọ́n kú ọ̀rọ̀ ọmọ. ọmọ tó mọ ìyá rẹ̀ lójú ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa ó ṣì là ní ọjàre. ọmọ tó mọ ìyá rẹ̀ lójú ládánwò rárá ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa tọ́jú ìyá rẹ̀ ìyá tó jìyà pọ̀ lórí rẹ̀ màmá tó jìyà púpọ̀ nítorí rẹ̀ lọ́jọ́ máa sùn máa wò ọmọ tó mọ ìyá rẹ̀ lójú ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa tọ́jú ìyá rẹ̀ ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa ọmọ bá ṣe sọ lọ́rùn ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa ọlọ́run ẹni ìyá ẹni ó ṣì ní ọ̀tọ̀ ọmọ náà pa ẹ̀yìn ọlọ́run àwọn ni ó ṣì ní ọ̀tọ̀